tọ́pìkì yóò ṣe nǹkan tẹ́ máa ń sọ kì í ṣe pé bóyá èèyàn ti deviate irú èdè báyìí ní ìsìn bá fẹ́ wàásù máa fẹ́ sọ̀rọ̀ pàtó máa sọ̀rọ̀ pàtó bò tí mò ń sọ gan ìwàásù ní fún rẹ̀ torí wọn máa pín sí méjì dídó ọwà fún tí wọ́n ti gbéyàwó celibacy wà fún tán sí ìgbéyàwó kò sí evangelism tó bá ń ìwọ tó bá ń gbọ́ gbọ̀kúgbọ̀ sí mọ̀ pé gbọ̀kúgbọ̀ ló ń gbọ́ so yá bá ń so gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lọ mo ní ìwọ tó kò sí sọkúsọ ìgbọ̀kúgbọ̀ ló wà ìwọ tó bá ń gbọ́ gbọ̀kúgbọ̀ kó lórí péjì tó bá mọ̀ pé gbọ̀kúgbọ̀ ló ń gbọ́ bí mo ṣe interpretation ti ń fún wọ bí ìgbọ̀kúgbọ̀ ni kò bí mo ní òsì evangelism tó tún dàbí wípé kéèyàn differentiate wípé ọ̀rọ̀ ìbáṣepọ̀ àwọn tí wọ́n ti marry ló wà fún àìbáṣepọ̀ àwọn tán ti marry it is evangelism tó àbá wá rí bẹ́ẹ̀ kó lórí péjì ni àmọ́ pé kéèyàn kó follow àjọ yẹn is a medium to reach out to people. I'm a versatile speaker. Àwọn nǹkan míì wà tí ń kàn rí tí ń ṣe bí ìpè rí I don't want to talk about it. So the fact ni pé ṣe bí ẹ̀rọ kìíní ni máa ń sọ kí ló wá dọ́dọ̀ landlord kìíní anything tó bá ti máa affect society positively ilé mi ó sọ̀rọ̀ ń pẹ́ tó yá báwọn. Kí